ọlọ́mọ mo níyàwó ilé jẹun mọ́ èèyàn bá fún mi lóúnjẹ ọwọ́ mi ní o ẹ̀wọ́ ilé fi mú kẹ̀kẹ́ mọ́ ilé fi mú oúnjẹ lẹ́nu ilé dákẹ́. ẹ má dá wọn lóhùn ọ̀bọ̀rọ̀ mi Koiki ẹ má dá wọn lóhùn gbogbo àwọn olórí burúkú tó ń sọ pé ká lọ join politics wípé ká gba politics wọlé ká fi gba Yorùbá nation irọ́ ni o bàbá wa Tinubu ló rán wọn o Tinubu ló rán wọn o ṣé ní bàbá wa Tinubu yẹn má yà o àsìkò ti tó o wọ́n ní tí ẹ̀gún bá ti ń dórí ẹ̀ ó ti ń fẹ́ yọ nìyẹn ẹ̀gún yẹn ti ń dórí ẹ̀ báyìí nísìnyí o ẹ̀gún yẹn ti ń dórí ẹ̀ báyìí nísìnyí lẹ́sẹ̀ ọmọ Yorùbá o a ti ń fẹ́ yọ ẹ̀gún yẹn o a lè bàbá yìí kú o a lè bàbá yìí kú so ìyàtọ̀ fi ń jẹ wáyìí ó ti tó gẹ́ ẹ ti ẹ̀ gbọ́ Ọlọ́run máa ṣàánú ẹ ti ẹ̀ gbọ́ náà ṣe gbọ́ pé Satan of Sokoto Èṣù of Sokoto ìdààmú ìlú of Sokoto Bilisi of Sokoto wàhálà of Sokoto ṣe ẹ gbọ́ pé ó sọ pé gbogbo ẹni pé kán kí ló tẹ̀ sọ náà ṣó ní kọ́ lọ cancel TikTok kí ló ó ní kọ́ lọ cancel òun lélẹ́yìí ó ní kán má jẹ́ kí íńtánẹ́ẹ̀tì ọ̀gá ọkọ náà kọ́kọ́ sọ pé ìyẹn mi tẹ̀ ní píṣọ ó sọ pé kán má jẹ́ kí íńtánẹ́ẹ̀tì pé ká má sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì mọ́ wípé íńtánẹ́ẹ̀tì pé okay social media is a terrorist organization we must deal with say Sultan of Sokoto àmì terrorist and okay wọn lélẹ̀ ẹ wò ṣé bàbá yìí gbádùn ṣá ṣé bàbá yìí gbádùn ṣé ti rí Sahara reporter ni ó ní social media is a terrorist organization we must deal with ìwà àti ta ni bàbá tó ṣojú bí ojú àwọn bòròró náà tiẹ̀ ní ìmí ìṣòro sọ ó náà we must deal with say Sultan of Sokoto amid terrorist attack in Nigeria Sahara reporter Ọlọ́run máa ṣàánú o ó tún inú ṣé Punch ló gbé nàbí tèmi ìtì ẹ̀mọ́ ẹni tó gbé náà ìyẹn mi ìtì ẹ̀rọ tí kì í screenshot ẹ̀ jáde tó ń sọ bẹ́ẹ̀ pé kọ́ máa ṣa ọgbà àwọn tó bá ti wà lórí social media tó bá ti ń kọ̀kọ́ ó kọ sórí social media ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ìwọ Ọlọ́run ọba o ẹ ń nà wá ẹ ń faṣọ dì wá lẹ́nu ẹni á má ké who does that torí Ọlọ́run ẹ rí pé lórí burúkú làwọn bàbá yìí ṣá ẹ rí pé ṣeré làwọn bàbá yìí ẹ fẹ́ gba gbogbo freedom lọ́wọ́ wa pátápátá àmúdẹ tí mi fẹ́ ṣépè lé ìnáwó dáadáa ni mí ẹ ṣe gan oríyàn kan brother mi Koiki ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe gan mo tiẹ̀ ń gbọ́ mo ń gbọ́ tí mo gbọ́ program brother mi Koiki láàárọ̀ yìí mo ń gbọ́ tí wọ́n sọ pé àwọn kan sọ pé kí a darapọ̀ mọ́ kí Yorùbá nation kó darapọ̀ mọ́ politics wípé tá bá fi gba bí politics wọlé wípé àwa gba Yorùbá nation mo tẹ̀ jẹ́rìí àwọn bàbá tí mo ní Professor Banji Akintoye ṣe Sunday Adéníyàdé Yẹmọ Ògbówó ṣà pẹ̀lú gbogbo àwọn tó wà ní cabinet wọn tọ́jọ́ ń ṣètò bí Yorùbá nation tó ṣe máa bọ́ sí àti brother mi Koiki náà ọmọ ọgbọ́n ni wọ́n ọmọ tàbí ní ọgbọ́n ọmọ ọgbọ́n ni wọ́n mo mọ̀ pé wọn ò lè ṣe ẹ má dá wọn lóhùn brother mi Koiki ẹ má dá wọn lóhùn gbogbo àwọn olórí burúkú tó ń sọ pé ká lọ join politics wípé ká gba politics wọlé ká fi gba Yorùbá nation irọ́ ni o bàbá wa Tinubu ló rán wọn o ṣé ní bàbá wa Tinubu yẹn má yẹn genius ni bàbá wa Tinubu o bàbá ńlá genius ni ó gbárí bàjẹ́ wọ́n gbárí torí ẹ̀ mo tún sọ náà pé táwọn èèyàn bá ń sọ wípé bàbá Tinubu ò lọ sí school lóyìnbó irọ́ ni ó lọ sí school lóyìnbó kò wọ class ni I go school and no go class daddy I am sorry Mohbad nìyẹn kọ́ ló ń fọ̀rùn kẹ́ ó lóun lọ school ṣùgbọ́n òun ò lọ class pé kí daddy òun sorry lọ́dọ̀ daddy òun bẹ́ẹ̀ náà ni bàbá Tinubu I go school and no go class Nigerians I am sorry ni bàbá Tinubu ò lọ class rárá ó lọ school kò lọ class oògùn olóró egbògi olóró ló ń gbé kiri gbogbo agbárí wọn bó ṣe wà yẹn fraud ní gbogbo agbárí wọn bẹ́ẹ̀ ni gba politics wọn gba Yorùbá nation wá o bàbá Tinubu ló rán wọn o gba àwọn tó ń lọ sínú group tó ń sọ káàkiri yẹn bàbá Tinubu ló rán wọn bó ṣe rán ní tìrì o bàbá Tinubu mọ bàbá Tinubu ni mo mọ bàbá Tinubu dáadáa bí mi ìbá tiẹ̀ súnmọ́ wọn mo ní àwọn ẹ̀gbọ́n tó jẹ́ pé mo kàn hate politician ni mo ní àwọn ẹ̀gbọ́n tó yẹ kó ń ṣe politics mo hate wọn ni àwọn náà dẹ̀ like mi ò gbà táwọn even àbúrò ọkọ mi last born àbúrò ọkọ mi mo ti sọ story yẹn rí ọkọ ẹ̀
òun náà wà nínú politics, ó wà l'Abuja. À ń sọ̀rọ̀ láti bí 12 years ní ìsìn torí pọ́pọ́ ẹ ṣe politics, torí pé mo gbọ́ àwọn tó ń ṣe politician, àwọn politician kò ń bá mi sọ̀rọ̀ déní láti bí ọdún 7 mi ò dẹ̀ care. Mo hate politician, mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni. Tó yẹ pé mo máa ń gbọ́ gbogbo story àti ìyàwó ẹ̀ Olúrẹ̀mí Tinubu gbogbo pátápátá wọn máa ń sọ gbogbo story tí bá lọ sí Nàìjíríà tí gbogbo bá ń sọ báyìí mo kàn máa wò pé wèrè kan náà jọ ni gbogbo wọn ni. Bẹ́ẹ̀ ni mo hate politician. Ẹ má dá àwọn olórí burúkú ni wọn. Ṣé ní bàbá Tinubu bó ṣe wà yẹn? Oh my God. Tí bàbá Tinubu bá rí wípé tó bá rí ẹgbẹ́ tó ń tò, tó bá rí wípé ẹgbẹ́ yìí máa affect òun, ó ready láti ná last owó burúkú tó níyẹn, ó máa ń jọ lójú ni. Ó ready láti ná last, ó máa fi dá nǹkan òun, ó máa fi bàjẹ́ ni. Gbogbo agbára bó ṣe wà yẹn máa dàrú kí nǹkan bàjẹ́ ni. Nǹkan tí ó bá ti fẹ́ ẹ jẹ́ kí n rọra máa sọ̀rọ̀. Nǹkan tí ó bá ti favour bàbá wa Tinubu, tí ó bá ti pay wọn, ó máa bàjẹ́ ni. Ẹ wò nísìn. Bẹ́ẹ̀ ni say no to politics. Bẹ́ẹ̀ ni brother mi Koiki, say no to politics. Ẹ lọ àárín àwọn PDP nísìn. Bàbá Tinubu ti ń dàrin bẹ̀rù. Èdè wọn ò yẹra wọn mọ́ àwọn PDP. Àárín wọn ti ń dàrú. Bàbá Tinubu ló wà ní ẹ̀. Káwọn PDP máa sọ pé 2027 àwọn fẹ́ bàbá Tinubu níbẹ̀ pé òun ni kò jẹ́ president. Ẹ mọ̀ pé owó tó wà lọ́wọ́ wọn yẹn wọ́n ti fi ń dàrin bẹ̀ yẹn rú ni. Ọmọ máa fowó ṣọ́ọ̀kì yín lẹ́nu, ọmọ máa fowó ṣọ́ọ̀kì, ó máa bá bẹ̀ jẹ́ ni. Ṣé báwọn lọ́rọ́ ní tìrì wá? Kò sẹ́ni tó lè sọ fún bàbá Tinubu kọ́ ló rán wọn ní tìrì wá. Bẹ́ẹ̀ ni bó ṣe rán Adéníran wá. Ó lè má jẹ́ direct lọ́ fi rán Adéníran wá o. Olúwatóyìn Deborah ẹ káàbọ̀. Ó lè má jẹ́ direct lọ́ fi kó yẹ pé bí a tú Ọọ̀ni of Ifẹ̀ ní bàbá Adéníran tó fi wá tó ń gbọ́ gbogbo information wa tó lọ ń gbé fún wọn ní Nàìjíríà táwọn yẹn ń wò pé Yorùbá nation wọn wò. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn olórí burúkú ta kó bọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ ogun ti lọ báyìí nísìn. Ọlọ́run ti fẹ̀dí wọn síta ogun ti lọ báyìí nísìn. Bọ́tọ̀ ní tìrí yẹn bàbá Tinubu ló ràn wá. Bẹ́ẹ̀ ni ìyẹn ti tiẹ̀ nà ẹ̀kẹta rárá kúkúrú sàǹbẹ̀tẹ̀ kùkùté ojú ọ̀nà 2x2. Ìyẹn ti tiẹ̀ iṣẹ́ tó mú yàn nìyẹn tó yàn láàyò. Gbogbo ibi tó bá ti dé kó máa bàbẹ̀ jẹ́ ni. Kò ń ṣe nǹkan rí kó máa bàbẹ̀ jẹ́ ni. Èèyàn kúkúrú bìlì sí ni. Ẹ̀yin tẹ́ bá kúrú ẹ má bínú torí Ọlọ́run. Ẹ má bínú ṣe ẹni ló ń tọwọ́ ẹni bẹ̀ pọ̀ mí ìbéèyàn kúkúrú o. Dúpẹ́ ni mò ń bú, dúpẹ́ fún ara ẹ̀ gan ni mò ń bú because mo náà tó kúrú lọ́rẹ̀. Ẹ má bínú. Tẹ́ pé wọ́n dẹ̀ ṣe dáadáa. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi best friend mi nínú ìlú yìí Ọlọ́run fọ̀run kẹ́ kó tẹ sáfẹ́fẹ́ rẹ̀ kó pàṣìṣe rẹ̀. Ó ti kú báyìí ní ìsìn bí 2 years ago ni. Èèyàn kúkúrú ni ó dẹ̀ nice sí mi ni best friend mi ni Ọlọ́run fọ̀run kẹ́. Àwọn èèyàn kúkúrú mi ìbú yín o. Ọdúpẹ́ onítìrì gangan fúnra rẹ̀. Èèyàn burúkú ni èèyàn kúkú bìlísì ni iṣẹ́ tí Ọlọ́run dìdí èṣù Ọlọ́run kọ́ ló èṣù iṣẹ́ tó ní tẹ̀sù dìdí gbé fún ni ẹ pé kó máa ṣe òun máa ń ba nǹkan jẹ́ ni. Bẹ́ẹ̀ ni òun náà ló dárin àwọn APC rò. Tẹ́ bá gbọ́ ó rẹ kó wà tí bàbá Tinubu ó yẹ kán fẹ́ra wọn. Equation wọn balance 2 wọn gé 4. Iṣẹ́ torí bàbá Tinubu nice lọ títí o. Tó bá nice ṣe ó fẹ́ lù ẹ́ ni. Bẹ́ẹ̀ ni tí bàbá Tinubu bá nice ó fẹ́ lù ẹ́ ni á dẹ̀ máa fún ẹ lówó. Ó ready láti ta ọgbẹ́ Nàìjíríà kó fún ẹ tó bá fẹ́ nǹkan báyìí. Mo like ẹ̀ náà fún orúkọ bẹ́ẹ̀. Tí bàbá Tinubu bá fẹ́ nǹkan báyìí bẹ́ẹ̀ ni èèyàn tó kì í give up ni. Ó máa Aries ni life number 1 Aries ni. Ó máa pọ̀ṣù nǹkan débi kó máa fi tó lọ́wọ́ ni. Gbogbo ẹni tó bá fẹ́ di lọ́nà báyìí ó máa gé wọn sán, wọ́n máa gé wọn ni. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Yorùbá nation has come to stay. Eléyìí a máa gba eléyìí kò sí nǹkan wọ́n ti try Ọlọ́run fún wọn ṣe. Ilé tọ́lọ́run kọ́ ni Yorùbá nation. Bẹ́ẹ̀ ni ilé tí Ọlọ́run kọ́ òun ni Yorùbá nation. So if not á ti dàrú. If not wọ́n ti rí ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n ti rí pa. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ bó ṣe lọ láàrin wọn. Ọlọ́run dáàbò bò ni. Ó fi gàgá ó fi dáàbò bò lọ láàrin wọn, láàrin DSS, láàrin army, láàrin sójà, láàrin police, láàrin gbogbo yín. Ọ̀nà ẹ̀ tó 300 tẹ́ bá jù bẹ́ẹ̀ yẹn lọ. Tẹ wá bódi ní èèyàn kan nílé tó dẹ̀ lọ láàrin yín. Ẹ rí pé Ọlọ́run ẹ káàbọ̀ o. Gbogbo ẹ̀yin tẹ̀lé ẹ káàbọ̀ o. Ẹ ṣe ẹkú dìde o. Eré akárí o. Eré làwọn bára wa ṣe o. Ẹ ṣe gan. Ẹ gbé ṣàkẹ́ jókòó. Ẹ ti gbọ́ ẹ ṣe gan. Títí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tó dẹ̀ lọ láàrin gbogbo yín. Ẹ rí pé Ọlọ́run ti sọ pé ìyà tẹ́ fi jẹ ìran Yorùbá ó ti tó gẹ́ nìyẹn. Yorùbá nation gbọ́dọ̀ dúró ni ó máa dúró ni. Yorùbá nation lè tó ti dúró yìí. Ẹ tí wọ́n sọ pé kí Yorùbá nation dúró kó má dúró lójú ayé òun. A máa gbà lẹ́yìn onítọ̀hún ni. Bẹ́ẹ̀ ni a máa gbà lẹ́yìn onítọ̀hún ni. Onítìrì báwo. Onítìrí àwọn àtàwọn tó ń tẹ̀lé àwọn yẹn ti gba Yorùbá nation ti pé sí méjì. Àwọn yẹn ti gba Yorùbá nation ti tiwọn. Ẹni tó ń parọ́ fún ọba mọ̀, ẹni tó ń parọ́ mọ̀ pé wọ́n ń parọ́ fún òun. Àwọn onírọ́ irọ́ ń parọ́ fún rọ́ èké ń bèké sọ̀rọ̀ irọ́ ń parọ́ fún rọ́. Àwọn Yorùbá nation mirage ni Yorùbá nation ti tiwọn yẹn kì í ṣe Yorùbá nation ti tiwa. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ agogo yẹn ti ń dún ting tong ting tong ting tong ting tong. Ka oṣù o. Ka oṣù ọjọ́ ni kẹ́ máa kà. Bẹ́ẹ̀ ni tẹ́ bá dẹ̀ ka oṣù náà kò lè pọ̀ṣù kan kò lè pọ̀ṣù méjì kò lè pọ̀ṣù mẹ́ta.
inú ọdún yìí ni ṣá, inú ọdún yìí ni ẹ lọ múra sílẹ̀, gbogbo ohun tó ní kálukú bá lè fi dára àjà lẹ́yìn wà, gbogbo ohun tó ní kálukú bá lè fi jà ní kó fi jà, kó fi face everybody. Bá wọn jà, àmúbọn, àmádà, àmúgò, àní nǹkan kan, kúkú legalize ìbọn fún wa nílẹ̀ Yorùbá. Àmú nǹkan kan dání, ẹnu ènìyàn lèèyàn fi ń kọ bẹ́ẹ̀ jẹ, àìlè sọ̀rọ̀ ìbẹ̀rù orí burúkú ni. Bẹ́ẹ̀ ni ẹ lè máa nà wá, kẹ máa fún wa lẹ́gba, kẹ dì wá lẹ́nu, kẹ wá ní ká máa ké. Who does that? Kò possible, kò pọ̀ no. So àti lé ní 100 years àsìkò tí ń tó, ìṣó ẹsẹ̀ wa ó ti ń ṣe ó ti fẹ́ yọ nìyẹn. Ẹ fi wá sílẹ̀ jẹ́ ká máa lọ. Mega rally wa ti dé o. Kì í ṣe rally bread and ẹ̀wà goyin o, kì í ṣe rally ọ̀làǹkìtì já o, kì í ṣe rally ọ̀làǹkìtì jà, kì í ṣe rally Dúpẹ́ Onítìrì o. Mega rally lélẹ́yìí, a fẹ́ fi mú nǹkan gidi jáde kúrò ńbẹ̀ ni. So ẹ dìde lógúnlógún, ẹ dìde lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ̀yin tẹ́ bá mọ̀ pé yà ń jẹ yín, mi ò dẹ̀ mọ̀ pé kò sẹ́ni tí yà ò jẹ ní Nàìjíríà nínú yín, nínú ọmọ kí ló kèmí pẹ̀lú Nàìjíríà. Kò sẹ́ni tí yà ò jẹ nínú ẹ̀yin ọmọ Yorùbá nínú yín. Àbí ṣán fún yín níná ni? Níná, wọ́n fún yín níná. Omi Èkó, omi ilẹ̀ Yorùbá ò dáa. Ṣé nómi ni? Nómi. Ṣé títì yín dáa ni? Títì yín ò dáa. Ṣé wà Nàìjíríà ni? Kò síṣẹ́ Nàìjíríà. Wọ́n fún yín ní basic amenity, kò sí nǹkan kan. Tẹ́ bá bímọ, woman kan ló bímọ ní last month ní ìsìn 500,000 torí ọkọ ní 500,000 ó lọ sọ́run àrèmábọ̀. Ó lọ sọ́run àrèmábọ̀. Ṣé tó bá yẹ pé ń ta ti gbalẹ̀ Yorùbá wa ní ṣérú ẹ̀ máa wà ni? Ọ̀fẹ́ ni. Tẹ́ bá tẹ̀ máa wá sanwó gan pàápàá ṣíkíní mọ̀ ní ló máa jẹ́ fún yín. Gbogbo àǹfààní yẹn ló máa wà fún yín. Iṣẹ́ máa wà, iná máa wà, gbogbo nǹkan ló máa wà fún yín. Ẹ jáde pẹ̀lú rally tá fẹ́ ṣe yìí o. Ṣé ti gbọ́? Tó bá ti pe rally, ẹ jáde pẹ̀lú rally tá fẹ́ ṣe yìí. Ẹ jáde lógúnlógún, ẹ jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n ni ẹjọ́. A ní ìdèrò, ẹ jáde ni. Ẹ fi kọ́ra wípé ń fi ebi pa yín, òun ni kẹ́ fi jáde. Ṣé wá rí ẹ̀yin police, ẹ̀yin Nigerian police? Tá bá ti bẹ̀rẹ̀ rally wa, ẹ má yọ wá lẹ́nu o. Torí pé kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́. Ṣé ẹ ti gbọ́? Ó ti há. Tó bá sọ pé ó ti há, Nàìjíríà ti há. Tẹ́ bá ń gbọ́ ó ti há, Nàìjíríà ti há. Nàìjíríà ti sọnù, Nàìjíríà ti bàjẹ́, Nàìjíríà ti táfúká, Nàìjíríà ti bọ́ sínú omi odò. Ṣé omi odò òkun ni àbí odò ọ̀sà? Èyí tó bá wù nínú méjèèjì. Nàìjíríà ti há. Ohun tó bá sọ pé ó ti há, ohun tó ti sọnù nìyẹn. Ṣé ẹ gbàṣà ó ti há? Ó ti há o. Kò sí Nàìjíríà mọ́. So ẹ rọra fi wá sílẹ̀. Ẹ jẹ́ ká ṣe rally wa jẹ́jẹ́ ni. Jẹ́jẹ́ lè ní kẹ́ jẹ́ ká ṣe rally wa. Bá ti yín wá o. Tẹ́ bá máa jáde, tó bá rán ni níṣẹ́ ẹrú, a máa fi tọmọ jẹ ẹni. Torí pé peaceful rally tá à mú nǹkan kan dání. Èwo làbọ̀rọ̀ máa attack wa. Alábẹ́ òfin, a ní right láti ṣe rally now. Ẹ ṣé ẹ kú dìde o. Brother mi Koiki, ẹ ṣé ẹ kú àtàárọ̀, ẹ ṣé o. Abíọ́lá Táíwò, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé gan. Tóyìn Deborah, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé gan. Thank you so much. Lábẹ́ òfin, a ní right láti ṣe rally nínú ìlú yìí. Táwọn ọmọ yẹn bá fẹ́ ṣe rally, wọ́n máa lọ sọ fọ́lọ́pàá ní pé a fẹ́ ṣe rally. Tọ́lọ́pàá bá tiẹ̀ mọ̀ gan pàtó bá fẹ́ ṣe rally, tọ́lọ́pàá bá ti wá rí pé wọ́n ti ń ṣe rally ibì kan, ọlọ́pàá máa lọ guide wọn ni láti sọ pé bóyá kí àwọn hoodlums kọ́ má bàa hijack mọ́ wọn lọ́wọ́ àbí kọ́ má bàa ṣe ara wọn léṣe. Ààbò lẹ́yìn ọlọ́pàá wà fún nínú ìlú. Ààbò tó bá dẹ̀ pé DSS náà lọ fẹ́ rán wa, tó bá rán yín níṣẹ́ ẹrú, ẹ fi tọmọ jẹ ẹni o. Ẹ má wàá attack wa o. Ẹ má wàá attack wa, àbá ti jà jáde o. Peaceful rally la fẹ́ ṣe, òun là ń sọ fún yín nísìn o. Àìṣà lọ ṣáájú ìjà ní ìsẹ̀yìn ọlọ́pàá. Ní nǹkan kan, ẹnu wa àtara wa la fẹ́ fi ṣe rally. Ara wa la fẹ́ fi ṣe rally. Lábẹ́ òfin, a dẹ̀ ní right, ṣe ti gbọ́. Ṣùgbọ́n tẹ́ bá sọ wípé ọmọ orogun ni yín tó fẹ́ korí bomi gbóná, ẹ má jà lọ sórí M1 bí àṣà brother mi Koiki o. Kò wọ́n wa náà ká lọ sórí M1 o. Diplomacy la fẹ́ fi ṣe nǹkan tá fẹ́ ṣe o. Ṣùgbọ́n tẹ́ bá sọ wípé orí yín dàrú, orí yín fọ́, ẹ wá mọ̀ pé àwa citizen, àwa masses apọ̀jù yín lọ o. Mélòó ni gbogbo yín gan? Àtọlọ́pàá àti DSS àti police ní gbogbo Nàìjíríà yẹn, gbogbo yín ṣẹ́wọ́ 600,000 ni. Ẹ wọ 600,000. Okay, káti àṣetò gbogbo yín pátápátá 1 million. Gbogbo yín bẹ́ẹ̀ ni, gbogbo yín nínú. Ẹ má jà dájú sọ yín o. Àtúrẹ́tì yín torí pé peaceful rally la fẹ́ ṣe. Ẹ rọra fi wá sílẹ̀ ni. Ṣé ti gbọ́? Ẹ guide wa ni, ẹ dáàbò bò wa ni. Ẹ má jẹ́ ká lọ sórí M1. Ẹ má jẹ́ ká já wọn àlùgbéra, kò wá bẹ́ẹ̀ náà. Peaceful rally ni. Ṣé ti gbọ́ o? Ẹ ṣe ọmọ dáadáa o. Ẹ ṣe ọmọlúàbí o. Ọmọlúàbí ni wá o. Ẹ̀yin police tó bá rán jáde, ẹ ṣe wá dáadáa o. Torí
láìpẹ́ láì jìnnà rálì wa máa jáde, mi ìmọ̀gbà mi ìmọ̀jọ́ but ó máa jáde. Ẹ ṣáà máa ka tí ń tan àgògó bàbá mi lẹ́gbẹ́ ògiri ló dúró pẹ̀lú ọwọ́ rẹ̀ méjì tí kàn ká wákàtí pékejì ká ìṣẹ́jú gẹ́gẹ́ bí àwa ti mọ̀ ní Yorùbá láǹdí wa ní agogo yẹn kan máa lọ ṣe tí ń tan sí ẹ̀sùn ẹ̀jí báyìí ẹ bára yín ní Yorùbá láǹdí ni gbogbo àná dẹ̀ ló máa dáa fún ẹ̀yin police tí náà là ń ṣe wọ́n fìyà jẹ yín náà ebi ń pa yín èlò ló ń fún yín 100,000 lóṣù ètò gbàdúrà náà ló ń gbọ́ 100,000 owó kí 100,000 chicken money ni chicken change ni tábà gbalẹ̀ Yorùbá wa àátọ́jú yín ṣe ti gbọ́ ẹ ṣọmọlúwàbí ẹ ṣe dáadáa mo dẹ̀ mọ̀ pé ẹ máa ṣe dáadáa so ẹ má bá wa jà àwọn náà bá yín jà jẹ́jẹ́ la jáde jẹ́jẹ́ lọmọ òkú wa ń lọ o jẹ́jẹ́ lọmọ Yorùbá wa ń lọ o ẹ má bá wa jà o ẹ̀yin Afẹ́nifẹ́ bí Afẹ́nifẹ́ bribe Afẹ́nifẹ́ oúnjẹ ẹ̀yin bàbá yìí ẹ̀yin bàbá 60 70 80 90 tẹ́ ẹ̀ mọ ohun tó kàn mọ́ yìí dementia ti setting Alzheimer ti setting èyí tó kàn mọ́ tó bá yálé ní ẹ béèrè restructuring o Shettima dẹ̀ sọ fún yín pé restructuring my foot Shettima ló ń sọ bẹ́ẹ̀ o restructuring my foot Olófin Ṣèyí Ọláwálé ẹ ṣé káàbọ̀ Akin R Olúrónbí ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé kú dìde Shettima dẹ̀ sọ fún yín ọmọ ọnu yín á sọ pé restructuring my foot tó bá tún yẹ tó sọ pé regional ìjẹun àgbà náà ni gbogbo ẹ̀ ẹ̀yin bàbá Afẹ́nifẹ́ bí Afẹ́nifẹ́ bribe Afẹ́nifẹ́ brown envelope Afẹ́nifẹ́ oúnjẹ òrìṣà bó lè gbè ní ṣe mí bó ṣe bá mi o ẹ ṣe wá bẹ ṣe bá wa o ẹ fi wá sílẹ̀ lọ́rùn o ẹ fi wá sílẹ̀ lọ́rùn ẹ̀yin bàbá yóò yẹ kẹ́ ti lọ rìtáyà ìṣòlè yẹ kẹ́ wà lé ká máa fún yín lábọ̀ kò yẹ ká máa bá ru yín nínú politics mọ́ ẹ lọ wo Ibrahim Traoré ọmọ captain Ibrahim Traoré ní Burkina Faso ẹ lọ wo iṣẹ́ ribiribi tó ń ṣe kí láǹfààní yín gan pàápàá kí ni kókó kí ni kọ́tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá yìí bàbá yìí kó má tiẹ̀ sí nǹkan gidi kankan tá lè tọ́ka sí wípé ẹ̀yin bàbá yìí ṣe fúnran Yorùbá lájọ tí ẹ ti ń pera yín l'Afẹ́nifẹ́ bí kí láǹfààní kí ni kókó kí ni kókó nǹkan tẹ́ ti ṣe tábà máa wíkawí ẹ máa sọ pé kí President Bola Ahmed Tinubu kó máa ṣe state of emergency ṣé mo ní tó kàn ṣáà báyìí mi ìfẹ́ sọ̀rọ̀ sí mi mo ti rí pé bọ́dà mi Kóìkì náà ń sọ ní ṣé láàárọ̀ yàbí lánàá wọ́n sọ pé ó ní mọ́mí ọlọ́lájà sọ pé káwọn má ṣe pé mọ́ ó dẹ̀ tọ́ọ̀ṣì mi èmi náà wá wò pé èmi kò fẹ́ ṣe pé mọ́ tálájà bá ti ń bá yín sọ pé kẹ má ṣe pé mọ́ alájà tí ń gbé mi náà sọ bá mi sọ fún alájà pé wọ́n ṣe mo ti repent bí n ṣe repent tán Boko Haram but mo ti repent sínú ọmọlúàbí èmi náà ṣe pé mo ẹ bá mi sọ fún alájà pé wọ́n ṣe gan torí ọ̀rọ̀ tó bá yín sọ yẹn ó tọ́ọ̀ṣì èmi náà pé lámì pé kò dá bí mo ṣe ń ṣépè fún wọn yìí ni Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ mo ní kò dá kó bí wọ́n ń ṣe fún wọn torí pé bó ṣe ń kà mí lára bó ṣe fìyà jẹ rán mi èmi náà ṣe ń ṣépè fún wọn Ọlọ́run so báyìí ní ìsìn mo ti repent mi ṣe repentant Boko Haram but mo ti repent mi ní ṣépè fún wọn mọ́ ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kan ó lè máa bẹ́ pé wà jáde lẹ́kọ̀ọ̀kan ò tó bá wùwà ẹ̀ o torí ẹni ìpè ni wọ́n lè ṣe kó má wùwà pé but kò kàn ní dà kò ní jẹ́ ẹmọ̀ constantly bí wọ́n ṣe máa ń ṣe pé kò ní constant ṣàìpéyàn ní constant so but ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa jẹ́ wọ́n máa fún ọjọ́ lẹ́kọ̀ọ̀kan Shettima sọ fún yín pé restructuring my food èmi ò rí kókó nǹkan tẹ́ ti ṣe o bàbá yẹn fi wá lọ́rùn sílẹ̀ o ẹ fi wá lọ́rùn sílẹ̀ tẹ́ ẹ bá gbọ́n ṣe ló yẹ kẹ́ support wa pẹ̀lú Yorùbá nation tá fẹ́ ṣe yìí Ọlọ́run bàbá yìí ó yẹ kẹ́ support wa pẹ̀lú rally tá fẹ́ ṣe yìí ni o torí èyí tí ò bá ọ nígbà pọ̀jù là mọ́ rẹ̀ èyí tí ò bá support wa tá a fi wọnú Yorùbá land àní gbóhùn yín mọ́ o ìrandíran yín àní gbóhùn yín mọ́ o ẹ̀yin ti fọ́n ìran yín ò lè fọ́n ọmọ inú yín ò lè fọ́n mọ́ o Yorùbá ní erin kì í fọ́n kírù díẹ̀ fọ́n ẹ̀yin bàbá yìí tí ẹ bá support wa ẹ jọ̀ọ́ ẹ má bínú glasses mi ríran dáadáa mi ó yẹ kí n nù ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jẹ́ nù so ẹ̀yin bàbá yìí ṣe ti gbọ́ ẹ̀yà support ẹ̀yin tó bá support wa à ń rí yín o à ń ṣọ́ yín o à ń wò yìí báyìí èyí tó bá support wa fún Yorùbá nation ẹ̀ tá bá gbalẹ̀ Yorùbá nation ẹ̀wọ̀ ń tẹ́ ti jẹ́ nínú Nàìjíríà yẹn náà ní kẹrọra máa jẹ o ọmọ yín ọmọ tó tẹbí nínú ọmọ yín àti morúkọ yín àti mo sọ́ọ̀dì àfikọ́ lọ change sọ́ọ̀dì ìmú yẹn torí sọ́ọ̀dì ìmú yẹn ò dáa sọ́ọ̀dì burúkú ni sọ́ọ̀dì ìmú yẹn Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ erin fọn kí nìdí ẹ̀fọn èyí ti jọ láwọn ọmọ yín mọ́lá nìyẹn ọmọ yóò lè gbérí mọ́ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni torí pé ńgbà tí a ní ìdí ẹ̀fọn nígbà pẹ̀lú làwọn rẹ̀ ìgbà tá a ní ìdí ẹ̀pù yín jáde sí wa ń wò wá bíi pé rí wa ni àwọn Fúlàní wọ́n ń pa wá sọ nǹkan kan
ẹ sọ nǹkan kan kò sí èyí tó jáde nínú gbogbo yín pé wọ́n pọ̀ ọmọ Yorùbá ṣé torí kò tí ì pọ̀ yẹn yìí bàbá yìí ẹ̀yin Fúlàní yẹn jọ torí Ọlọ́run ẹ lọ gbé àwọn bàbá yìí nílé owó wà lọ́wọ́ wọn àwọn bàbá yìí kẹ́ lọ máa gbé gbogbo pátápátá nílé mi ò ní láti dárúkọ wọn gbogbo pátápátá gbogbo àwọn bàbá gbogbo àwọn politician wa àwọn bàbá yẹn ẹsẹ̀ ẹ̀tù àwọn bàbá tó ti dàgbà yẹn lọ gbé wọn lé ẹ lọ gbé wọn lé ẹ lọ gbé wọn lé kẹ́ gbowó lọ́wọ́ wọn ó gidi lọ́wọ́ wọn ó tẹ́ pé kọ́ta lé wọn gan pàkọ́ta gbogbo nǹkan ni wọn torí kà ní wọn ó ń gbé ọmọ Yorùbá yẹn dẹ̀ sọ ọkàn báwo ni èèyàn ṣe máa ẹ̀yin àwọn tí tẹ ṣe bàbá lé lórí tó ń pè ní bàbá báwo lọ ṣe máa pa wọn tó máa gbé wọn tó máa gbowó tààrò dẹ̀ ta yín kí ló dé ẹ̀yin bàbá yìí ìka níyìn o ìka níyìn o irun Ghana lẹ́lẹ́bẹ̀ yẹn wọ́n ti gbogbo ogun gbàgbé yẹn ló ti lé àwọn Fúlàní àwọn alárìnkiri làwọn Fúlàní yìí ajogun ni wọ́n alárìnkiri ni wọ́n ajogun ni wọ́n Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ wọn ò dáa Ọlọ́run ti gégùn fún wọn ṣé wọ́n pé àwọn kan ìran pọ̀ tẹ́ pé Ọlọ́run ti gégùn fún àwọn Fúlàní yìí ni wọ́n máa ń rìn kiri ni wọn ò nílùú tó ń gbé kò síbi tí wọ́n sì wọ́n wà nílùú tí mo wà yìí o mi ìfẹ́ dárúkọ wọn ni o mi kàn fẹ́ dárúkọ wọn náà ni wọ́n wà nínú ìlú tí mo wà yìí bẹ́ẹ̀ ni in fact wọ́n ti ẹ̀pọ̀ ní estate tó wà níbi lẹ́yìn mi wọ́n pọ̀ gan estate yẹn tẹ́ pé ẹ wo mi nípa lọ fún yín wà láìtàláì tí wọ́n bí láì láti láwà tí bá fẹ́ gba estate yẹn kọjá tí n bá drive lọ tí bá fẹ́ gba estate yẹn kọjá ẹ máa rí nínú òtútù ẹ máa rí gbogbo wọn ní street wà láìtàláì tí wọ́n bí láì tún sọ́lẹ̀ kan ẹ máa rí gbogbo wọn máa pọ̀ ní street pẹ̀lú àwọn ọmọ wọn nínú òtútù wọ́n wájà ni o wà láìtàláì mo tún pè lẹ́ẹ̀kẹta tí bá ń drive lọ má kàn ra tí bá ti rí gbogbo ọlọ́ọ̀kọ́ báyìí nísìn àwọn ni o Fúlàní ni wọ́n o ìran Fúlàní ni wọ́n o kíní la máa ń pè wọ́n bíbá àwọn caravan ni wọ́n traveller la máa ń pè wọ́n bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó fẹ́ ṣe traveller la máa ń pè wọ́n a tún máa ń pè wọ́n ní caravan wọ́n máa ń lọ káàkiri wọ́n máa ń rìn kiri ni àwọn kan dá màálù kiri ni o ṣùgbọ́n ti máa mọ̀ àwọn Irish gangan àwọn ọmọ ìlú àwọn Irish gangan wọ́n bẹ̀rù wọn àwọn ọlọ́pàá bíbá ìgbọ̀n pa wọ́n bẹ̀rù wọn wàláì wọ́n bẹ̀rù wọn torí pé tó bá bẹ̀rẹ̀ ìjà báyìí wọ́n máa ń para wọn ṣe lẹ́ni tó bá bẹ̀rẹ̀ ìjà so tí bá wọn drive lọ tí bá ti rí wọn lọ́ọ̀kan báyìí inú sọ́mà ni kíní ẹ̀ máa sábà ṣẹlẹ̀ jù torí pé wọ́n wà níta pẹ̀lú àwọn ọmọ gbogbo ọmọ kéékèèké ó ń jalè gan bó ṣe wà yẹn so tí bá ti wọn drive lọ tí bá ti rí wọn báyìí wọ́n dẹ̀ fẹ́ gbé state wọn kọjá wọ́n wà ní títì wọ́n ní pé mo drive bọ̀ o gbogbo adé wà bẹ́ẹ̀ máa rọra dúró máa dúró wọ́n ti rí o máa kàn rọra dúró síbẹ̀ ni mo lè dúró 5 minutes síbẹ̀ yẹn tó bá rí pé mi ò bá ti jà wá ní ìṣe nǹkan kan wọ́n á ṣe wá kó lójú títì ṣùgbọ́n àwọn tó bá sọ pé oníwèrè bí mo bẹ́ẹ̀ mi kan ẹ̀jẹ̀ sọ tọ́jú ẹ̀ṣẹ́ pé mo níwèrè yìí ó kàn pé ìlú òyìnbó la wà ní ṣé máa jà nílùú òyìnbó ní bá máa jà nínú ìlú mi lè máa jà nílùú òyìnbó gbọ́dọ̀ look posh nílùú òyìnbó náà gbọ́dọ̀ ṣe posh bá máa jà àwọn bàbá yìí mo fẹ́ bá jà àwọn bàbá tí ò tọ́jú rán mi ni mo fẹ́ bá jà ṣe pé máa bá àwọn ọmọ agídí mi ò dé nílùú yìí pé kí n bá wọn kàrá yẹn jà mi ò fẹ́ stay ní orúkọ mi náà ṣé mi máa bá wọn lọ sí kóòtù máa lọ rojọ́ kóòtù ni tá máa jà tá máa gúnra wa tá máa wọn pọ̀ ju gbogbo yẹn lọ so nǹkan tó fẹ́ fàyọ ni pé wọ́n wà nínú ìlú yìí o gbogbo àgbáyé ló ti ń lé wọn káàkiri nísìn Ghana ti ń lé wọn eléyìí ò ṣọ̀rọ̀ eré ẹjẹ́ ń fi wọn yìí Ghana ti ń lé wọn àwọn Ghana wọn ti ń lé wọn Burkina Faso ti ń lé wọn kò sí ìlú tí wọn ti máa dé àwọn kàrá yẹn báyìí nísìn èyí ìjọba wa ẹ̀dẹ̀ sọ pé kọ́ máa bọ̀ ẹni kọ́ máa bọ̀ kí ló dé Satan of Sokoto yẹn náà sọ pé ẹni tó bá pa Fúlàní terrorist pé olórí burúkú ni gbogbo yín ẹ̀wò òun lélẹ̀ Ghana gọ́vnà wọn ní Ghana òun lélẹ̀ máa kà fún yín ó ti ń lé wọn o ó ti ń lé wọn ní Ghana o òun lélẹ̀ yẹ jẹ́ ń kà fún yín gọ́vnà wọn ní Ghana ni ẹ̀tẹ̀ wa bó ṣe ń yẹ̀yẹ́ bó ṣe ń yẹ̀yẹ́ àwa Nàìjíríà òun lélẹ̀ yìí Ghana is not Nigeria gọ́vnà wọn ló sọ bẹ́ẹ̀ o mayor wọn ní Ghana ló sọ bẹ́ẹ̀ o ó ní Ghana òun ṣe Nàìjíríà ó sọ bẹ́ẹ̀ fáwọn Fúlàní ni o ó ní effective immediately any cow found wandering around commercial area in Kumasi will be slaughtered on site and the meat distributed to prison center. Ó ní Ghana ò kì í ṣe Nàìjíríà ó yẹ no be Nàìjíríà ó ní ẹran tó bá rí tó bá ń da ẹran káàkiri àdúgbò tó bá ń da ẹran káàkiri àdúgbò ó ní táwọn bá ti rí ó ní àwọn máa pa lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó náà dẹ̀ máa distribute ẹran yẹn fún àwọn prisoner ṣe ń gbọ́ bàbá in fact mo láìkẹ́ gọ́ọ̀nà òun lélẹ́yìí screenshot ẹ̀kẹ́ka ó ní tó bá ń da ẹran káàkiri ó ní òun ò fẹ́ ráwọn Fúlàní kankan mọ́ ó ní tó bá ń da ẹran káàkiri ó ní òun máa pa ẹran yẹn ni ní Kumasi ní ìlú yẹn tó area commercial area in Kumasi ó ní àwọn máa pa ẹran yẹn ni ó ní àwọn máa pín fún àwọn prisoner ni ó ní no negotiation no second chance ó ní kò sí pé èèyàn negotiate pé ẹ fún wa lẹ́ran wa ẹ bá gbé ẹran wa ó ní kò dẹ̀ sí second chance ó ní àwọn máa pa ẹran ẹ bó ṣe yẹ káwọn náà máa ṣe fún wọn bíbá yẹn ṣùgbọ́n lórí burúkú làwọn ta ni mo ti ní màámi rẹ màámi Kóìkì ti sọ pé ká má ṣe pé mọ́ mi ìfẹ́ mi ò fẹ́ ṣe pé mọ́ ẹ jẹ́ kí n but
olórí kórè ò ṣe pé olórí burúkú mi fẹ́ sọ tẹ́lẹ̀ bọ́ tí mi ṣe pé mọ̀ olórí kórè mo máa sọ nísìnyí olórí kórè ara wọn ò nílé wọn torí wọ́n fẹ́ bò 2027 wọ́n fi wá gbá géèmù lélẹ́yìí ó ní no negotiation no second chance take your cow out of this country ó sọ bẹ́ẹ̀ ó lélẹ́yìí o take your cow out of this country if you can't control them ṣe ń gbọ́ ó ní tí ẹ̀ bá lè mayor of Kumasi Ghana ó ní ẹgbẹ́ káò yín òun lélẹ́yìí náà káò lélẹ́yìí lábẹ́ mi báyìí náà àbí ṣe ti rí káò mayor yẹn lélẹ́yìí náà ó sọ ni ó ní tí ẹ bá da ẹran káàkiri táwọn bá rí ó náà máa pa ẹran yẹn kóun dẹ̀ máa pín ẹran ẹ̀ àwọn máa lọ pín fún mo máa like èèyàn bóòdì bẹ́ẹ̀ yẹn ó náà máa pa ẹran yẹn kóun dẹ̀ máa lọ pín fún wọn ní kí ló ń pè ní prison ó náà máa pín ó náà kò dẹ̀ sí pé negotiation ó ní kò sí second chance pé bóyá ẹ wá ń bẹ̀bẹ̀ yes kò sí pé bóyá àwọn máa pa lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ní take your cow out of this country if you can't control them tẹ́ bá lè control cow yín àwọn olórí burúkú wọn máa dẹran ládùúgbò bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n ọba oh my god okay anyway ní ìsìn Fúlàní ń pa wọ́n ní Benue ó ń pa wọ́n ní Zamfara ó ń pa wọ́n ní Plateau ní wíìkì yìí ni o ní wíìkì mo rí lórí íńtánẹ́ẹ̀tì Táíwò Kíkẹ́ Fásánmi ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ káàbọ̀ ẹ ṣé ẹ kú dìde ẹ ṣé tá a fìwé pè yín tẹ́ gbọ́ tẹ́ wá ẹ ṣé gan table 2 ni máa fẹ́ yín ẹ lọ sí table 2 ẹ máa rí àwọn tó ń ṣàfò oúnjẹ tó bá yẹ pàmàlà lẹ́fẹ́ ẹ̀bà lẹ́fẹ́ iyán sẹ̀mú gbogbo nǹkan ló wà Bíọ́lá Táíwò mo sọ pé kí ni lòun fẹ́ ló ń dọ́ pé òun fẹ́ ó lóun fẹ́ rice ọ̀fadà àti ọbẹ̀ onírú wọ́n máa ṣàfò òun náà so ẹ̀yin mi mọ̀ bí brẹ́dà tẹ̀wà gan-an lẹ́fẹ́ ẹ má jẹ́ wà gan-an onítìrì o àfẹ́ kì í ṣe wà gan-an onítìrì àwọn onítìrì ọ̀làǹkìtì ìjà tọ́sí nígbà tí wọ́n ń ṣe rálì wọn yẹn o ẹ má jẹ yẹn o ẹwà gan-an títí wa imported ni o àti mi ìmọ̀lú tẹwà anyway ṣá imported lẹwà gan-an tó máa fún yín ṣá ṣe ti gbọ́ ẹ ṣé gan ẹ ṣé gbọ́ tẹwà so wọ́n ń pa wọ́n ní Benue wọ́n ń pa wọ́n ní Zamfara wọ́n ń pa wọ́n ní Plateau wọ́n ń pa wọ́n ní Edo wọ́n ń pa wọ́n ní Ondo wọ́n ń pa wọ́n ní gbogbo Nàìjíríà pátápátá ló ti ń pa wọ́n báyìí nísìn gbogbo Nàìjíríà pátápátá ló ti ń pa wọ́n àwọn ìjọba yóò dẹ̀ rí nǹkan kan ṣe sí wọn ò rí nǹkan kan ṣe sí torí bò 2027 ọdún mélòó la fẹ́ ṣe gbogbo eléyìí dà ẹ ní pé wọ́n dìwà kù nílẹ̀ Yorùbá nìyẹn ní Nàìjíríà because ẹ jẹ́ tètè ẹ̀kọ́ gbogbo Nàìjíríà pọ̀ kí n má sọ pé ilẹ̀ Yorùbá because àwọn tó ń pa káàkiri yẹn náà tó ń pa ní north tó ń pa káàkiri èèyàn làwọn yẹn náà nà èèyàn ni wọn kí má tẹ̀ sọ̀rọ̀ Yorùbá nìkan ẹ ní kó ń dìwà kù ni kí ló dé wọ́n ti tábàdé ìwíká wí wọ́n sọ pé wọ́n ń ṣe Fúlàní Nàìjíríà nígbà tó jẹ́ pé olórí burúkú bàbá màálù Buhari ó mọ̀ ọmọ kò tó ṣe bọ́dà nọ́ọ̀tì sílẹ̀ tó ti bọ́dà ilẹ̀ wa nílẹ̀ Yorùbá bàbá wa Tinubu náà àwọn náà dẹ̀ bẹ́ẹ̀ ìka ní bàbá Tinubu ò náìsì o bàbá Tinubu ò ṣèyàn gidi o ọlọ́wọ́ ẹlẹ́dàá gbọ́ o bàbá Tinubu ò náìsì o torí ọ̀dẹ̀ bá tọmọ Yorùbá lọ ọtí bá Tinubu pàtàkì wọn lọ ni wọn lọ máa kí rẹ́gísítà ni ẹ wò ní ìsìn bọ́yẹ ń pààyàn káàkiri tó ń pa gbogbo tó ń pa gbogbo tó ń pa gbogbo bàbá Tinubu wà ní France ara wọn ò yá wọn ń tọ́jú ara wọn nígbà tó ń tún lè ṣe hospital wà ní Nàìjíríà ni hospital gidi sí Nàìjíríà débi pé ọmọ sẹ́kọ̀n treat ara wọn bóyá ò dé trust àwọn dókítà tó wà bẹ́ẹ̀ ni kódà bó ṣe ń ṣe yẹn Fúlàní ń pa wọ́n lógún ó ń pa wọ́n lọ́gbọ̀n bàbá Tinubu wà ní France wọ́n ń gbàtọ́jú ẹ̀ ní wọ́n fi láìfín gbá game báyìí nísìnyí ẹ̀yin ràn mí olórí ọ̀rọ̀ rálì náà ni o kì í ṣe ọjọ́ mọ́ kì í ṣe ọdún mọ́ o kì í ṣe oṣù mọ́ o ẹ máa ka ọjọ́ ni o ẹ máa ka bó ti ẹ̀jẹ̀ oṣù náà ni mi ìmọ̀ èmi ò mọ̀ ìgbà tó máa jẹ́ ìgbà yòówù tó bá jẹ́ ẹ ṣáà dìde fún rálì tó bá ti pe rálì iṣẹ́ tí gbọ́kẹ́ gbára yín kò nínú oko kò sí nǹkan táwọn pípọ̀ ìfẹ́ kò sí nǹkan tó fẹ́ ṣe fún wa wọn náà àǹfààní nǹkan tó fẹ́ ṣe fún wa 2027 lọ lé àti pé ṣe mọ̀ pé Gúnmi ó ti wọ́n ní gbogbo wọn Gúnmi ẹ mọ̀ pé Gúnmi tó máa ń gbowó lọ fáwọn tẹ́rọ́rìstì ó ti wọ́n ní gbogbo wọn pátápátá pé èyí tó bá pa Fúlàní tẹ́rọ́rìstì nínú wọn pé àwọn ò ní fún níbò ní 2027 ó ti sọ bẹ́ẹ̀ fún wọn ó ti sọ bẹ́ẹ̀ fún gbogbo wọn pátápátá àwọn gọ́vnà yìí náà dẹ̀ kẹ̀lé lè gbogbo wọn pátápátá ló ń gba security vote wọn ò fi ṣe nǹkan kan fún yín gbogbo wọn pọ́kẹ̀tì ẹni kó ń fi láì fún yín gbá géèmù ni bàbá president Bọ́lá Ahmed Tinubu wọ́n sọ pé àwọn kan sọ pé ara wọn ò yá kún wà ní France ọmọ wọn náà ló jáde ọmọ wọn tó ń lọ jáde ó sọ pé ara wọn ò yá yín ò dẹ́ndẹ́rẹ́ wọn ti ó súnmọ́ wọn dáadáa òun ló sọ pé ara wọn ò yá kún wà ní France ni àwọn kan sọ pé wọ́n lọ ń ṣe meeting wọ́n lọ ń ṣèjọba ní France ṣé France ni a ti sọ fún wọn pé kó máa ṣèjọba fún wa ni
ṣé France láti sọ pé loading rally coming, bẹ́ẹ̀ ni búra mi Koiki loading rally coming soon ni ó ti dé tán. Self determination is our right, it's not a crime. Yes, it's not a crime, it's our right, it's not a crime. Bẹ́ẹ̀ ni a ní right lábẹ́ òfin láti ṣe rally, a ní right lábẹ́ òfin láti ṣe rally. Ẹ lè kó wa láyà jẹ, ẹ lè kó wa láyà jẹ, bẹ́ẹ̀ ni ẹ lé wa sẹ́yìn òdì, ẹ ti jẹ́ ilé jẹ́ kójú wa là, ilé là wá lójú. Àwọn tó wà ní Nàìjíríà lè ṣe lè máa fi nǹkan dúdú bò lójúmọ́ torí pé wọ́n jáde. Àwa ti jáde, àti mọ right wa. Ẹ̀yin torí ìyà tẹ́ fi ń jẹ náà ló jẹ́ ká sá wá sábẹ́ òfin. Ká lè mọ̀ ni ẹ bá má ṣe, kẹ́ máa tọ́jú wa débi kójú wo nílà, ẹ lè máa mú wa ń gàn bẹ́ẹ̀ yẹn. Àwọn tẹ́ lé sábẹ́ sẹ́yìn òdì ojú wa ti là, àti mọ right wa pé yes lábẹ́ òfin right wa láti ṣe rally, kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe fún wa. Bẹ́ẹ̀ ni àti dúró sí lọ́rùn, àti dúró tán. Ẹ lè ṣe nǹkan kan. Ẹ mọ̀ pé alágídí lọ̀gá alágbára, tálágbára kò bá ti fẹ́ dáràn. Bẹ́ẹ̀ ni lẹ́yìn bá ṣe pé gbójúlé bọ̀ yín, wàláhì ìbọn yín máa dojú ìjà kọ yín ni, ó máa domi mọ́ yín lọ́wọ́ ni, a máa ta gírí bọlẹ̀ fún yín ni, ẹ̀yin ló máa sú Ọlọ́run. Ẹ máa gbọ́ anyway, fíìmù tó gùn ni ẹni dúró wò tán, ẹ̀yin olórí burúkú. So Wunmi àwọn wà ní France, wọ́n ń tọ́jú ara wọn báyìí ní ìsìn, wọ́n ń gbádùn lé ayé ara wọn. Wọ́n dẹ̀ fọ́n lè sọ pé wọ́n fún àwọn gọ́vnà yín náà ní owó every month, lọ sọ pé wọ́n fún àwọn gọ́vnà yín ní security vote, wọ́n pocket ẹni wọ́n fẹ́ fi ṣe politics ní 2027. Ìkà ni wọ́n. Àǹfààní wo lẹ ń rí? Ọlọ́run ẹlẹ́dàá gbọ́, Ọlọ́run wàláhì nínú ìlú yìí ṣe mọ̀ pé àwọn owó mi àwọn àṣírí tí mò ń tú yìí ṣe yẹ kí n máa tú ṣá, because ìgbà ẹ wò èyí tẹ́ bá wá sínú inbox mi tẹ́ bá tọrọ owó, ẹ ṣọ́ra yìí o, ẹ ṣọ́ra yìí. Máa ń wò nígbà mi náà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo dẹ̀ ń sọ jù lórí íńtánẹ́ẹ̀tì. Mo ń sọ fún yín kójú yín lè ẹ fẹ́ pa mí ni, èmi ni president yín ni, àbí èmi ni gómìnà yín ni, ẹ má pa mí. Èyí tí mo ṣe gan tí ó ti fún mi lọ́rùn. Tí bá ti wá sọ̀rọ̀ báyìí nínú inbox mi báyìí, problem oríṣiríṣi, problem Nàìjíríà ló máa gbé sí mi lọ́rùn. Kí ló dé, ṣé mi ni president yín ni? Gbogbo ìjà yìí náà là ń jà pé kẹ́yìn náà kẹ́ kúrò nínú oko ẹrú. Ní jẹ́ kí èèyàn lè máa sọ̀rọ̀, ní jẹ́ kí n máa sọ máìndì mi báyìí mọ́ nísìn. Gbogbo nǹkan tí mo dẹ̀ ń sọ yìí, mò ń sọ láti máa fi ṣí yín létí pé wọ́n ń fìyà jẹ yín ni ní Nàìjíríà. Kẹ́ lè jáde tí rally wa bá dé náà ni nǹkan tí mò ń sọ nìyẹn. So ẹ má wá sínú inbox mi ẹjọ́ nítorí Ọlọ́run. Tá bá ti gbálẹ̀ Yorùbá wa, a máa tọ́jú gbogbo yín. A máa tọ́jú gbogbo yín pátápátá, a máa tọ́jú yín. A máa ní nọ́mbà tá a máa fi owó yín máa wà káǹtì ni. Ohun tí mo fẹ́ sọ ni pé nínú ìlú yìí tí tó bá sọ pé iná wọn, ìjọba tún máa fún wa lówó, ó tún máa subsidize owó iná fún wa. Ó máa fowó sàkáǹtì wa pé òkè owó iná tàrífù iná ti lọ sókè, òkè ẹ gba iye báyìí, ẹ tún fi kún owó iná yín. Owó báyìí ẹ ti máa rówó mi lákàǹtì báyìí nísìn. Ẹ ṣọ́ra yìí, ẹ tẹ́ máa tọrọ owó, ẹ ṣọ́ra yìí, mò ń sọ̀rọ̀ ẹ rówó mi lákàǹtì báyìí nísìn. Tó èmi tí mi tẹ̀ sábà gbọ́ news ìlú náà lọ títí pé wọ́n ti sọ nínú news pé wọ́n máa fún wa ní nǹkan báyìí, máa fún wa ní nǹkan báyìí tèmi ò mọ̀. Tí máa rówó mi lákàǹtì mi, mo ṣe máa lọ pé lágbájá ṣe rówó lákàǹtì ẹ̀, mi máa rówó kan báyìí lákàǹtì mi, máa mọ bó ṣe jẹ́. A ní ṣé mi ò wo news ni, ìjọba náà máa fún wa ní iye báyìí, ìjọba náà máa fún wa ní iye báyìí, pé òun lọ sẹ́ndì ẹ̀. Wọ́n ní okay. Ṣé ìjọba yín ṣe bẹ́ẹ̀ fún yín? Irọ́ ló pa fún yín. Tó bá sọ pé àwọn máa fún student 5,000 lówó lákàǹtì, irọ́ ni ọkàn sọ jáde ni o. Wàláhì ọkàn sọ jáde ni, irọ́ ló pa. Irọ́ ti pọ̀ jù, irọ́ ni gbogbo agbárí wọn. Irọ́ ló kún gbogbo agbárí wọn. Orílẹ̀-èdè ti ń bàjẹ́, àti president àti governor àti senator àti local government àti honourable àti local chairman government àti gbogbo pátápátá irọ́ ni. Irọ́ ló fi dá omi Nàìjíríà. Oníranù ni wọ́n. Oníranù ara yín. President Tinubu, ká tó gba ilẹ̀ Yorùbá wa, ẹ má jẹ́ kí wọ́n pa ìran mi mọ́. Ẹ má jẹ́ kí wọ́n pa ìran mi mọ́. President Tinubu, wọ́n ní wa kù nílẹ̀ Yorùbá ni. President Tinubu, ẹ má jẹ́ kí wọ́n pa ìran mi mọ́. Because ní ìsìn tó bá máa sọ̀rọ̀ pé ó wà lọ́wọ́ àwọn gọ́vnà a máa ti sí president. Gọ́vnà máa sọ pé security is really up to federal government, that you can't do anything. Àwọn ò lè ṣe nǹkan kan, we can't do that much. Security is up to federal government. Gọ́vnà ló máa sọ bẹ́ẹ̀ fún federal government. So federal government náà dé máa sọ pé òun ti fún àwọn gọ́vnà ní security vote. Ẹ máa ti síra yín. Táwa ni ká gbàgbọ́ báyìí. Gbogbo yín onírọ́ ni gbogbo yín. Ṣùgbọ́n kẹ́dẹ̀ máa wà àwọn olórí burúkú gọ́vnà yẹn o. Tí wọ́n bá ń jáde lọ báyìí. Àkànní Ọládàpọ̀, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé kú dìde. Tẹ́ bá ń wo gbogbo àwọn gọ́vnà yìí báyìí tí wọ́n bá ń jáde báyìí pẹ̀lú convoy wọn, pẹ̀lú convoy wọn,
Oh my God. Bàbá the best security ló máa ń tẹ̀lé wọn. Ẹ ti ẹ̀ lè mọ inú ibi tí gómìnà wà gangan pàápàá láti lè sọ pé bí a sọ pé èèyàn kan fẹ́ àtáàkì wọn. Security yẹn máa ń tight débi wípé olórí burúkú ara wọn ajá wọn ọmọ tiẹ̀ fún lọ́mú. Wọ́n mọra wọn protect. Wọ́n mọra wọn protect. Wọ́n mọra wọn protect. Èèyàn kan wá lọ súnmọ́ báyìí nísìn. Èèyàn kan lọ súnmọ́ báyìí. Wọ́n máa finish onítọ̀hún ni. Mo ti ẹ̀ gbọ́ nǹkan kan. Mo gbọ́ nǹkan kan. Ṣé mo ti delete ẹ̀? Allege ni o. Allege ni o. Ẹ mọ̀ ó dà pé mo ti delete ẹ̀. Allege ni ẹ mọ̀ pé nǹkan ti bá tí mo ti delete ẹ̀. Wọ́n sọ pé torí pé wọ́n padà yí. Wọ́n sọ pé mo rí lórí kíní anyway. Anyway ṣá ẹ jẹ́ kí mo ti delete ẹ̀. Wọ́n sọ pé ìyá wa Olúrẹ̀mí Tinubu wọ́n ní o allege ni. Ẹ jẹ́ kí n lọ wo bí tí mo ti lè rí. Mo dẹ̀ rí mo ti delete ẹ̀ ni o. Oh my God. Wọ́n ní wọ́n fi mọ́tò. Wọ́n ní o mo rí lórí Sahara reporter náà ni mo ti rí. Wọ́n náà fi mọ́tò pa ọmọ 7 years kan pẹ̀lú mọ́tò wọn convoy wọn nígbà tó ń lọ Sondo. Wọ́n náà fi mọ́tò pa ọmọ 7 years. Mo gbọ́ níjọ́ Monday kan ni tó jà káàkiri kan àbí ó dẹ̀ pé mo rí lórí Sahara reporter ni àbí bẹ́ẹ̀ kọ́. Mo rí lórí Sahara reporter tó sẹ́ wọ́n fi mọ́tò pa ọmọ 7 years kan. Mo screenshot ẹ̀ but mo tún padà delete ẹ̀ ni. Wọ́n náà fi ìyá wa Olúrẹ̀mí Tinubu Jambo Abiodun ẹ ṣé gan ẹ ṣé kú dìde. Wọ́n náà fi mọ́tò pa ọmọ 7 years kan. But torí bó ṣe jẹ́ nǹkan tí mo bá débẹ̀ ní pé lórí security tí wọ́n tight o tí gọ́vnà bá lọ nísìn convoy tó máa gbé jáde security ẹ̀ máa tight débi pé kò ní sẹ́ni tó máa lè débẹ̀. Wọ́n máa shoot onítọ̀ wọ́n máa gun ẹ̀ down ni. Ẹ̀yin ò dẹ̀ wá ẹ̀ ń dáàbò bo ara yín dáàbò bo àwọn citizen yín. Àwọn ọmọ ìlú yẹn dáàbò bò. Wọ́n ní allege ni o mi mọ̀. Wọ́n sọ pé ìyá wa Olúrẹ̀mí Tinubu pé mọ́tò wọn allege ni mo tún sọ o lórí Sahara reporter ni ẹ lọ wo lórí Sahara reporter mo ní lórí Sahara reporter ni wọ́n fi mọ́tò pa ọmọ 7 years kan gbà tó ń lọ sí Ondo convoy di wọn. Wọ́n dẹ̀ torí bó ti jẹ́ ìyàwó president wọ́n dẹ̀ fi wọ́n bò mọ́lẹ̀ nígbà tó máa fi di ní ìjẹta a gbọ́ pé àwọn ọlọ́pàá sọ pé àwọn ti ṣe investigation pé kò rí bẹ́ẹ̀ pé mọ́tò wọn kọ́ ta lè ṣiṣẹ́ ò bá gbèbí kí n ṣe légbò ṣe lè yẹ ká máa pọ̀ sí ṣe lọ́tún dí wa kù ẹ ṣáà má pa wá mọ́ ẹ̀rọ àfi wá sílẹ̀ kẹ́ tó lọ kẹ́ tó lẹ́ bá tó kúrò níbẹ̀ ẹ máa tó kó sí orí yín kúrò níbẹ̀ kúrò níbẹ̀ a máa ṣe pé àwọn ọ̀yà allege ni mo tún sọ o mo wà lórí Sahara reporter o mo rí lórí eléyìí kò tiẹ̀ kí fàlẹ́jì sí torí mo rí lórí Sahara reporter ni kí n tó máa sọ ohun tí n bá rí mi ò ní sọ mo rí lórí Sahara reporter ni ó wà lórí Sahara reporter ẹ lọ wò ń bẹ̀. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tó bá ti pe rally wa ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ jáde o bí mo ṣe sọ tẹ́lẹ̀ agogo bàbá mi ó ń dún tíntàn ẹgbẹ́ ògiri ló dúró agogo bàbá mi orin takọ primary school ni agogo bàbá mi lẹ́gbẹ́ ògiri ló dúró pẹ̀lú ọwọ́ rẹ̀ méjì ìkànká wákàtí èkejì ń ká ìṣẹ́jú gẹ́gẹ́ bí àwa ti mọ̀ ní Yorùbá láǹdí wa pam nínú Yorùbá láǹdí wa là ń lọ straight ni ẹ ti gbọ́. So nítorí pé Nàìjíríà ti há tẹ́wágbó ti há Nàìjíríà ti há ohun tó bá ti sọnù lọ́pẹ̀ ló ti há Nàìjíríà ti há ó ti há tipẹ́tipẹ́ ó ti sọnù ó ti bómi òkun lọ mi odò òkun lọ ó ti sọnù. So tó bá ti pe rálì wa ẹ jáde ẹ̀yin ọmọ ìyá mi ṣe ti gbọ́ àwọn bàbá yìí gbogbo ayé ni ò láìkí Fúlàní gbogbo ayé lọ́wọ́ yìí ti Fúlàní wọ́n ń lé wọn adẹ ẹ wá gbọ́ ohun tọ́mọbìnrin yìí sọ ẹ wá gbọ́ o. Fulani, at the Hausa people, we watching you closely. Going to let Nigerian people to know you very well. Thanks for social media. Yeah. Without social media, no one knows how much we're suffering in the Fulani regime. National ruler, or religion ruler, or political ruler, or a terrorist. Fulani terrorists, or Fulani Enda. I told you people, 16 terrorist Fulani who's alive in Edo are Fulani. We try to deceive Hausa to tell the world those people are Hausas. You know why? Because they want to cause the problem between Hausas and indigenous. As usual, Fulani used to do that a lot. Many
years ago. We are the Hausa people, we don't know. That's why now some people are angry with the Fulani. Are very angry. We hate them. We don't like them. Because they use religion to divide us, to rule us. So we are nice people. We don't lie, but they are honest when they say anything. Not anymore, Fulani. Hausa people, look at them. And this guy, he is a deputy governor of Kano. He went to Ondo for 16 terrorists, Fulani, to look their right. How about our right, Hausa people? How about 7 million houses, Fulani analyzed them during Bahari regime? Houses. Have to think about it. Hausa people, we have to think about it. To let Fulani to pay for what have they done for us. See them? They are all Fulani. No one single Hausa man among them. All of them are Fulanis. It's time, Hausas. Do not vote for Fulani anymore. Stop praying behind Fulani scholars. Stop respect Fulani traditional ruler. They are all Boko Haram leader. To be frankly with you, let me tell you something, Nigeria. Badar Abubakar, Minister of Defense, he is a terrorist. He is a terrorist. Rubado is a terrorist. Balla Matawalle, former governor, Kampala is a terrorist. Everybody, Atiku Abubakar, Rabi Musa Kwankwaso, Sunusi Lami Sunusi, Sila Lamido, Mi, Fantami, Abdallah Gadan Kaya, Yahaya Jingir, Mansur Sokoto, all of them supporting this terrorist activity, which Fulani doing now. To be frankly with you, those people carrying gun around Nigeria, they are not a real terrorist. A real terrorist is Shaitan of Sokoto. We want peace in this country, we have to catch them. They catch Bella Baejo, Mieta Allah leader. He's in prison now. But he's a little leader. We want peace in this country. So we have to catch Shaitan of Sokoto or Sultan of Sokoto. He is a big leader of terrorists in this country. If we want peace in this country, we have to catch Ahir Bauchi, Azazagi, Karibala, Yahya Jingir, Gumi. Want peace. If we want peace in Nigeria, we have to catch these people. Personally, all of them are terrorists. They are the leader of Boko Haram. Yes. Are the leader of Boko Haram. Who is Boko Haram? Who's analyzed millions of Hausa people. There was a little girl. Many of them don't know about him. He is a Fulani man. Sheikh Shagari brought him to Nigeria. He is in Cameroon. Then 2 million houses. Analyze them to use a religion. Hausa people, we have to wake up. Not let anyone to use a religion to deceive you. Yeah. They don't care about religion, Fulani. They don't have religion. At all. Have religion. They don't have land, they don't have culture, Nope. they don't have clothes, Nope. they don't have dignity. At all. They are gypsy. So Yes. why you let this gypsy to deceive you? Yeah. The people, we have great history. We are nice people. We are very peaceful people. Stop marrying Fulani women. And thank you, because I heard a lot of good news. Some people divorce Fulani women.
really make me happy. It's the Hausa people. Pure Hausa people. Make me happy. Because we don't want any children between Hausa and Fulani. We don't like them. No. Clean, nice people. We don't want mixed our blood with the evil people. Look at them. The people, remember, when Fulani burned 42 houses in the bus, no one single Fulani said anything about it. Do you remember? When Fulani analyzed 200 Hausa Muslims in the mosque during Friday prayer, do you remember when Fulani analyzed Hausa Christian in the churches in Kaduna State? No one said anything about it. How about Jos? How about Benue? How about Taraba? How about Kaduna, Southern Kaduna? We analyze people day and night. Won't say anything. Our life, no value. Question for Nigerian people. Name and vegetarian. Ṣé mo nǹkan tó máa ń bí mi nínú ni pé tí Ọlọ́run ọba o Nigerian government mọ̀ pé àwọn terrorists àwọn ṣí border north sílẹ̀ o tó fi ń wọlé o àwọn terrorists tó ń gbogbo àgbáyé tó ní kó máa wọlé mo show ẹ ní last week tí mo ṣe fídíò tí ìkan nínú wọn ti gbàgbé orúkọ ẹ̀ gọ́vnà kan tó sọ pé gbogbo terrorist wà lágbàáyé kó máa bọ̀ ní Nàìjíríà pé àwọn fẹ́ kí gbogbo ọkọ ṣe tó rálárì kiri ni wọ́n gypsy ni wọ́n lọ́ máa ń pè wọ́n bẹ́ẹ̀ nígbà pé gypsy náà pọ̀ l'Amẹ́ríkà bí kan ó ní orúkọ tó ń pè wọ́n ní UK náà níbí báyìí kàrà la máa ń pè wọ́n caravan la máa ń pè wọ́n wọ́n máa ń pè wọ́n ní travelers wọ́n wà bíbá náà kò sílùú tí ó sì alárìnkiri ni wọ́n ọmọ àfìtọ̀fọ́rí ni wọ́n àwọn ọmọ Ọlọ́run ti fi wọ́n bú Ọlọ́run ti fi wọ́n ré Ọlọ́run ti ní wọn ò ní nísinmi bọ́lọ́run ṣe dá wọn nìyẹn wọn ò ní nísinmi nílé ayé wọn ewé ojú omi kì í nísinmi wọn ò ní nísinmi wọ́n máa rìn kiri ni àwọn ọmọ àfìtọ̀fọ́rí àwọn máa bá màálù sùn so báyìí ní ìsìn wọ́n wá rí ibi tó rọ̀ ìlú tó rọ̀ country tó rọ̀ wọ́n wá fẹ́ kán wá settle down sí Nàìjíríà tó ṣe ṣí border north sílẹ̀ o tó ṣe gbàbẹ̀ wọlé o torí pé tó bá ti ṣẹ̀tàn tó bá ti pààyàn tán wọ́n á ní kì í ṣe Fúlàní Nàìjíríà Fúlàní ibìkan ni Fúlàní gbá ni irọ́ tó ń pa nìyẹn terrorist dẹ̀ ni wọ́n ọmọ nǹkan tó tiẹ̀ wá ń gbè mí ni wípé ṣé president Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ president àpò láwọn gómìnà wa ṣé wọn ò lè dábọ̀ kí kíní má ṣẹlẹ̀ ni ṣé wọn ò lè dábọ̀ kó má ṣẹlẹ̀ ni ó wá jẹ́ pé tó bá ṣe wá ṣẹlẹ̀ tán tó bá ti wá pa àwọn èèyàn tán ṣé torí pé kò tí ì kàn àwọn kò tí ì kàn immediate family wọn àbí ẹ̀kọ́ tó bá ti wá ṣẹlẹ̀ tán èyí tí àwọn aráàlú tó bá fẹ́ fi retaliate ìgbà yẹn lọ́wọ́ máa sáré máa dà wọ́n DSS lọ wọ́n máa dà wọ́n àmì lọ wọ́n máa dà wọ́n police lọ sí agbègbè tí kíní yẹn ti ṣẹlẹ̀ wípé kí àwọn tó wà bẹ́ẹ̀ tán pa àwọn èèyàn wọn kó má bàa lè retaliate tàbí kó má bàa lè jà wọ́n máa dà àwọn èèyàn lọ síbẹ̀ wọ́n á máa fi calm wọn down wọ́n á máa fi surprise wọn kí ló dé ẹ̀yin èèyàn ẹ má gbà kí Fúlàní pa yín o ẹ má gbà káyé pa yín o ẹ má gbà káyé gbogbo nǹkan tẹ bá lè fi protect ara yín ni kẹ́ fi protect ara ẹ má gbà káyé pa yín o ẹni tó kú ni títí ẹ gbé o Nigeria government kò sí nǹkan tó fẹ́ sọ́rí gan wọn ò ní ṣe fún yín o wọn ò ní ṣe fún yín ẹ má gbà káyé pa yín o ẹ dìde o ẹ dìde o níwọ̀nba díẹ̀ tó kù tá a máa fi bọ́ sínú Yorùbá land wa yìí ẹ dìde má gbà káyé pa yín gbogbo wọn tẹ bá lè fi protect ara yín o ní kẹ́ fi protect ara yín tó bá jẹ́ pé mo rògùn tàbí ẹnì kí tẹ bá lè fi ẹ lọ kàn ṣó mọ gbogbo tẹ bá lè ṣe tẹ bá lè fi protect ara yín tẹ lè fi fúnra yín ní first aid kò ní ṣe pé bẹ́ẹ̀ kọ̀ọ̀kan máa dá pé ọkàn òye wọ́n ti dé òyìnbọn fún mi ẹ má ṣe bẹ́ẹ̀ má gbà káyé pa yín wọ́n ní eṣinṣin tí ò gbọ́n ló ń kú sójú ọtí ẹ má gbà káyé pa yín o ṣe ti gbọ́ tẹ bá dẹ̀ kú ẹkú gbé nìyẹn ní eré lọ nìyẹn Nigeria government ò ní ṣe ọkàn fún yín tó lórí burúkú ni wọn ní gbogbo wọn ò nífẹ̀ẹ́ wà ń tẹ́ kẹ́ fi mọ̀ náà nìyẹn pé wọn ò nífẹ̀ẹ́ wà ṣé bóyá máa rí lọ náà lélẹ́yìí ni kò lè má rí báyìí lọ so wọn bá àgbà díẹ̀ tó kù tó máa fi pe rálì tí agogo pe rálì wa máa fi tó dún ẹ̀yin èèyàn ìwọ̀n ẹ protect ara yín tọ́wọ́ dẹ̀ ti pe rálì ẹ dìde ṣé àti àwọn nǹkan tó ti máa ń dùn mí bẹ́ẹ̀ ni wípé ṣé ní bàbá Tinubu Kate Thomas ẹ ṣé gan thanks so much ẹ ṣé gan ṣé ní bàbá Tinubu wọn láì kọ́ máa sọ pé ṣé wọn ò tired of kọ́ máa sọ pé condemning death ni mo ti gbọ́ lẹ́nu wọn nísìnyí kì í ṣe 5 times mo ti gbọ́ rí tó bá ti pààyàn tán wọn á máa sọ pé àwọn condemn death yẹn àwọn condemn ọ máa ń condemn death nígbèsí ayé wọn ni Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ wọn ò ní dábọ̀ ẹ̀ kó protect kìíní yẹn kó má ṣẹlẹ̀ wọn á sọ pé àwọn tó bá ti wá ṣẹlẹ̀ tán wọn á máa issue statement pé àwọn condemn death yẹn ìka ló ń ṣe fún wa yìí
kódà ìka ló ṣe fáwọn masses báyìí kódà ẹ wá wo bọ̀bọ̀ yìí gbogbo yín náà lè ti rí fídíò yẹn but evergreen ní fídíò yẹn kí nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa fi ṣe ẹ wá wo nǹkan tí Fúlàní ṣe fẹ́ ni ọwọ́ mi ni ó ẹ wá wo nǹkan tí Fúlàní ṣe fún un. ọwọ́ mi ni ó ẹ wò ó ilé fi mú kẹ̀kẹ́ mọ́ ilé fi mú oúnjẹ lẹ́nu ilé dásìkò tó gbọ́. orúkọ tèmi ni amadu abubakar láti ìwádìí ọ̀wà ìtásá tí mò ń ṣiṣẹ́ pgn níbi tí mò ń gbé tí mò ń ṣiṣẹ́ màá wálé ní ọjọ́ friday tó padà ó tàn kẹ́bí aago 5 ìrọ̀lẹ́ wọ́n á padà lọ kọjá ìlú musa tí wọ́n ń pè ní gbẹ̀dú odò kẹwàá ń bẹ̀ odò yẹn à ń pè ní ọ̀yẹ́ yẹn ni mo dé ni mo bá àwọn Fúlàní àwọn méjì wọ́n sì wà lójú odò wọn mọ mi èmi bá fi kọjá tí mo kọjá lọ tẹ́ wọ́n fẹ́ lọ́ bá gbọ́n tí mo wá bá mi lójú ọ̀nà wọ́n sì kọjá wọ́n bá lọ èmi náà sá mo lọ mi tí débi tí mò ń lọ nígbà tí máa rí mo bá tún bá wọn lójú ọ̀nà wọ́n tán dúró wọn ò bí méjì kankan èmi náà ti bí wọ́n ní kankan èmi bá kọjá mò ń lọ nígbà tó pẹ́ ó sì ilẹ̀ ti ṣú adìkẹ́lẹ́ ìgbà tó pẹ́ wọ́n bá sá bá mi nígbà tí wọ́n fẹ́ yà mí báyìí wọ́n sì bẹ̀rẹ̀ sí sàmì lórí ọ̀kadà mi lórí kò síbọ̀ lọ́wọ́ wọn àdúgbà pa ẹni tó gbòkú lẹ́yìn oní ti bí ìyàwó sàmì mo bá sáyé páàkì tí wọ́n páàkì tí mo ní kéré bọ̀ ní èjìká mi báyìí wọ́n sá ti rí pé ọwọ́ mi ká ti bọ́lẹ̀ mo sá sáré pé kí n bí ọwọ́ kẹ̀yọ́kùn tó fi gbé ẹgbọ́n àwọn méjèèjì wọ́n sá bẹ̀rẹ̀ sí tó àdábò mi ọwọ́ tí mo ní mo gbé bọ́ báyìí wọ́n fa ìbọn mọ́ mi lọ́wọ́ wọ́n ti gé ọwọ́ mi ká yòókù rẹ̀ wọ́n ti gba ìbọn yẹn tẹ́ bẹ́ẹ̀ wọ́n ti tọ́ ọ̀nà ọ̀kadà bí wọ́n ti lọ nìyẹn so mi ò rí jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mo ti di aláàbọ̀ ara ẹ̀mí lọ́wọ́ olóògbé mo níyàwó ilé jẹun mọ́ èèyàn bá fún mi lóúnjẹ ọwọ́ mi ni ó ẹ wò ó ilé fi mú kẹ̀kẹ́ mọ́ ilé fi mú oúnjẹ lẹ́nu ilé dásìkò tó gbọ́. nǹkan yẹn ó bà mí lọ́kàn jẹ́ kódà bí mo ṣe gbọ́ bẹ́ẹ̀ mo sọ lọ yóò mo lọ sọ fíìtù mo lọ wo tó ti bà mí lọ́kàn jẹ́ pé ojú ẹsẹ̀ mo ti pé àwọn Fúlàní wọ́n wá nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ọ̀dà gbogbo wa àjọ wà láàrin ara wa ni kí nǹkan máa ṣẹlẹ̀ òun náà yẹ dùn nǹkan tí ìbànújẹ́ ni àwọn tó ṣe wẹ̀ alẹ̀ ló mú wọn aráàlú wọn mú wọn fìṣà bẹbẹ tí ló mú wọn agbègbè ẹ àti ṣe ìpàdé lórí ẹ gidigidi láti gba àwọn àlejò níwájú wa wọ́n ti jù wá lọ àwọn ni wọ́n pàṣẹ fún wa àwọn ni wọ́n ṣe wọ́n bó ṣe wù wá bí ká dáko wọ́n wá jẹ oko wa èèyàn sì gbọ́dọ̀ fọ́ kẹ màálù wọn wọ́n wá ń ṣá wa ní ìṣàkúṣà wọ́n ń pa wá nípakúpa ìrànlọ́wọ́ tí Nàìjíríà bá lè ní ṣe fún wa ẹ dákun torí Ọlọ́run kẹ gbà wá lọ́wọ́ àwọn tá a gbà lálejò yẹn gbà wá ní o ẹ dákun. àwọn Fúlàní mi wà pé wọn nígbò mi wọn tán lè pè ní ilé nítorí ti lo àìmọye ọdún àwọn míì ti ń súnmọ́ 100 ọdún tó ti jẹ́ pé ibẹ̀ ni wọ́n dàgbà sí mo la fún afẹ́ bí wọ́n pè nílé ṣùgbọ́n àwọn tó jẹ́ kàńdá ní rẹ̀ sí láàrin wọn ìlú ó ti jẹ́ páálí wọn jìnnà á sì lè yọ wọ́n kúrò nínú àwọn èèyàn gidi ìgbésẹ̀ yẹn ni ìgbésẹ̀ tí a bẹ̀rẹ̀ sí gbé báyìí. ẹ kó sì sọ̀hún ẹ kó rí burúkú sọ̀hún ẹ rí yín burú gbogbo wọn ní kò ní màámi mọ́mí Koiki dẹ̀ ti sọ pé ká má ṣe pé mọ́ wọ́n ti ní á má ṣe pé mọ́ mi ìfẹ́ má ṣe pé mọ́ mo ti repent mi ṣe Boko Haram mi ṣe repentant Boko Haram but mo ti repent ẹ kó sì sọ̀hún wọn náà àwọn Fúlàní kan àwọn kan da wọn gbogbo wọn ní kẹ́ni lọ a bá ti gba Yorùbá wa a máa gba DNA machine
tá máa fi mọ ẹ̀jẹ̀ ilé ìwọ́n máa test ẹ̀jẹ̀ pé ẹ̀jẹ̀ ṣé ọmọ ìlú wo leléyìí ètò wọn máa test ẹ̀jẹ̀ lọ́wọ́ máa tẹ́ a máa lé gbogbo wọn lọ ní Fúlàní gbogbo wọn kankan náà ni wọ́n àfẹ́ wọn mọ́ wọn náà fẹ́ test àwọn fẹ́ lé kan àwọn ètò bá ti 100 years wọ́n ní mi ìmọ̀wé yìí pa ẹrú kan ló mú ní búgba ẹrú ẹrú kan ló mú ní búgba ẹrú gbogbo pátápátá ìkọ̀ọ̀kan náà ni wọ́n kọ́kọ́ sì san wọn àní ìdí wọn àfẹ́ wọn mọ́ Haúsá gan tún sì bẹ́tà wọn kábọ̀ nítorí kí ló dé gbogbo wọn ní kí gbogbo Ọlọ́run ti fomi là wá láàrin náà Ọlọ́run ti fomi là wá láàrin àìṣe kan náà kọ́kọ́ sì san pọ́tẹ̀ lọ́nà tí a bá ti immigration system wa tó bá ti wá wà òkè tó bá ti tá ìfẹ́ wọn lè máa wọlé kọ́ máa gba físà because ìlú kan lèmi náà wà ìtàn gbà mí lálejò èmi ò wùwà mi ò pààyàn bí báyìí mi ò wùwà tó lè fi lé mi Ọlọ́run dẹ̀ jẹ́ kí lógun deportation bẹ́ẹ̀ ni wọ́n nífẹ̀ẹ́ mi lọ́ ṣe fún mi níwèé wọn lọ́ fún mi níwèé wọn nínú ìlú yìí torí mo fọwọ́ síbi tọ́wọ́ ń gbé tó gbé bá tiẹ̀ kó sì lọ́nà ẹ kó ṣe kórí burúkú yín lọ́nà tó bá wá yá àwa máa gbà yín pẹ̀lú físà tẹ́ bá wọlé kì í ṣe pé bóyá àwọn kan ti lọ 100 years àwọn kan ti lọ 50 years kí ló kàn án pẹ̀lú ọdún 100 years Ọlọ́run wọlá sí tóbi Ọlọ́run jẹ́ ká gbalẹ̀ Yorùbá wa o àbí gbogbo yín ṣeré ni mo ti ní mi fẹ́ ṣe pé mọ́ mọ́mí alájà mọ́mí Koiki tí náà máa ṣe pé mọ́ mi fẹ́ ṣe pé mọ́ ìpè yẹn inú kan tiẹ̀ máa ń bí tí inú bá ti ń bí máa ń ṣe pé mi ò ń ṣe tó máa ń ṣe pé náà Ọlọ́run gbogbo yín la máa lé lọ àfẹ́ wọn mọ́ àfẹ́ ẹ má jẹ́ káyé gba apáyé má kí Fúlàní payín o ìka níwọ̀n àwọn bẹ́ẹ̀ ni many Yoruba people have suffered under this Fulani invasion gbogbo la máa lé lọ time to exit Nigeria yes time yẹn lélẹ́yìí Ọlọ́run time yẹn lélẹ́yìí tá máa exit kó Nigeria time yẹn lélẹ́yìí Nigeria government ẹ ti rógbó ẹ ti gbé àbáyíjà ẹ má bá wa jà ẹ ṣàrà fi wá sílẹ̀ àwọn òbáyíjà a fẹ́ gbalẹ̀ wa ni nǹkan wa ni a fẹ́ gbalẹ̀ wa ni àti tó dá ṣe ìlú wa 60 million ọmọ Yorùbá àwọn tà ní diaspora 20 million ni wá ṣe believe pé tá bá gbalẹ̀ Yorùbá èmi kò ní wálé ni wàláì máa wálé kò sọmọ tí mò ń fún lọ́yàn kò sọmọ tí mò ń fún lóúnjẹ mọ́ gbogbo àwọn ọmọ mi ló ti dàgbà èmi náà mo ní life mi láti live now máa wá ṣe fàájì máa ṣe inú ilé tí mo wà ní báyìí ní tí wọ́n kẹta ni wọ́n báyìí máa dì bí bàbá sùwé ni kí ló dé kí Ọlọ́run dálẹ̀ wá dáadáa òòrùn mú lásìkò tó yẹ kó òòrùn mú òjò rọ̀ lásìkò tó yẹ kó òjò rọ̀ ọyẹ́ mú nígbà tó yẹ kó mú gbogbo ẹ̀ ló ní ibi báyìí ẹsẹ̀ ní wẹ́dà island ibi báyìí nílùú ìṣèdá tó wọn ò gbọ́dọ̀ fi wẹ́dà bí ìṣépè fún yàn onítọ̀hún ní nísinmi Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ìlú tí mo wà bó ṣe dá tó gbogbo nǹkan ló fi dá o ṣùgbọ́n tó bá fi wẹ́dà lú ìṣépè fún yàn onítọ̀hún ní nísinmi ọjọ́ ayé ẹ̀ torí pé òòrùn lè rọ̀ ní 5 minutes nísìnyí in 15 minutes time òjò tún lè bẹ̀rẹ̀ lẹ́yìn òjò ẹ tún lè rí snow ṣé wẹ́dà yẹn nísinmi ni so ẹ ní mọ̀ tẹ́ bá jáde bóyá umbrella ní kẹ́ mú dání o bóyá jákẹ́ẹ̀tì ní kẹ́ mú dání o bóyá ẹ ní mọ̀ nǹkan tẹ́ máa mú dání ẹ ṣáà di gbogbo ẹ̀ sínú mọ́tò ni wẹ́dà lù yìí tó bá ṣe pé Ọlọ́run jẹ́ kọ́rọ̀ ẹ̀ dàbí wẹ́dà Island Republic of Ireland onítọ̀hún ní nísinmi tó máa fi kú ni torí wẹ́dà yẹn ò stable ìlú mi ilẹ̀ Yorùbá ẹ ti mọ àsìkò so òjò máa rọ̀ lásìkò tó yẹ kó rọ̀ ni oòrùn máa ń rọ̀ Àkàlàmàgbò TV ẹ ṣé bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ kú dìde òdodo ọ̀rọ̀ lẹ́sàn máa ẹ ṣé sà ẹ ṣé gan thank you so much ẹ ṣé gan wẹ́dà ìlú yìí ni búrọ̀ mi Koiki àwọn ọ̀pẹ́ iná ti dá Island ni tẹ́ ẹ bá gbé nílùú yìí ẹ mọ̀ pé wẹ́dà ìlú yìí wọn gbọ́dọ̀ fi ṣépè fún yàn onítọ̀hún lé ayé onítọ̀hún ní nísinmi Ọlọ́run akàn manage ẹ̀ náà ni Ọlọ́run dáríjì akàn manage ẹ̀ torí ìwé tó fún wa.